lójú ọmọ àtẹ̀bẹ́ orí omijé lójú ọmọ àtẹ̀bí àtẹ̀rà ọdún ní abaṣọ fẹ́lẹ́lẹ́ ti gbé máa lọ. ẹ̀yin mo wá rí o mo ṣàkíyèsí nǹkan lọ́nu ọjọ́ mẹ́ta pé tí n bá ti sùn mo máa ń bá ara mi nílé ọ̀run ó sì rí àwọn áńgẹ́lì tó ń ṣe ìránṣẹ́ fún mi bẹ́ẹ̀ alàgbà kò yé mi. bra ìbùkún mo kí yín kú oríire torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà ni wọ́n fẹ́ rí àwọn ìran tẹ́ẹ̀rí tí wọn kò tíì ní orí ọ̀fẹ́ láti rí i. mo sì mọ̀ pé ẹ máa wù wípé ẹ tí ì dáhùn kóhun ṣe nínú ayé débi pé ẹ ó fi ayé sílẹ̀ lákòókò yìí ṣùgbọ́n ẹ má jẹ́ kí eléyìí ẹ má jò jẹ́ ìpayà fún yín. mo ní ìtàn kékeré kan torí a kọ́ nínú ìwé mímọ́ pé mo sì rí èwe àti àgbà níwájú ìtẹ́ ìdájọ́. mo ní ìtàn kékeré kan tí wọ́n sọ fún yín nípa arábìnrin Dorcas Ọládélé àti Reverend Ọwọ́ọlá Solomon ẹ̀yin náà ẹ wò. bàbá o ọ̀rọ̀ ajé gbé agbára wọ̀ mí Olúwa gbé agbára wọ̀ mí agbára bíi ti báyìí agbára iná ọ̀rọ̀ ajé agbára agbára iná agbára iná tí mo fi lè máa ń gbé wọ̀ agbára iná tí ayé ò lè kó mi bá agbára ìṣẹ́gun ó yá gbé wọ̀ mí ó yá gbé wọ̀ mí ó yá gbé wọ̀ mí Bíbélì sọ wípé béèyàn bá nílò Olúwa wa Jésù Olúwa wa. ẹ̀yin ènìyàn Ọlọ́run mo fẹ́ mú àmọ̀ràn kan wá àmọ̀ràn náà ń dẹ̀ ni wípé mi ò fẹ́ ká gbàdúrà bá a ti ń gbàdúrà tẹ́lẹ̀ lónìí bá a ṣe máa ń gbàdúrà tẹ́lẹ̀ mi ò fẹ́ ká gbà bẹ́ẹ̀ lónìí mo fẹ́ ká mú àdúrà mi ká mú un gbà lónìí àdúrà tí mo sì fẹ́ ká gbà náà ni wípé ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Ọlọ́run k'Ọlọ́run kó ṣí wa lójú kí a mọ̀ bóyá àwa náà ti nílé lọ́run bóyá tá a bá dé paradíṣe bóyá àwa náà ó rí ibi dé sí ń bẹ̀ ká mọ̀ bóyá iṣẹ́ wa ó ti ní ó lérè àbí a kàn ń ṣe iṣẹ́ tí ò lérè ẹ ṣe jẹ́ ká béèrè o tó lè ní tẹ wí o. tí n bá gbọ́ yín yé dáadáa bígbà tí èèyàn ń kọ lẹ́tà síkú òjijì nìyẹn o ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá tá à ń gbórí wọn káàkiri tá à ń gbórúkọ wọn tá à ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ tán ti ṣe báyìí àwọn bíi irú pásítọ̀ Adébóyè tìjọ Ìràpadà Bíṣọ́ọ̀bù Oyèdépò tó bá jẹ́ pé àwọn èèyàn ti ṣẹ́kún kékeré ṣé wọ́n lè jẹ irú àwọn èrè tán ń jẹ nísìn wọ́n ṣe dọlọ́lá tán dọlọ́lá yìí ṣé wọ́n lè di bẹ́ẹ̀. pásítọ̀ jẹ́ nǹkan yín gbogbo iṣẹ́ tá à ń ṣe bíi mo rí i pé a ti nílé lọ́rùn náà èwo ni gbogbo ilé tá à ń sọ ilé tá à ń sọ èmi ò rò pé a nílò ẹ̀ rárá nítorí pé ilé ti wà lọ́rùn fún wa already kò possible ẹja wò ó. ìwé Mátíù orí kẹfà
ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ní ẹ máa nípa ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ gbogbo ètò àwọn ìlú ètò àǹsán kìíní kan ilé ọ̀rọ̀ yìí àfikún ni ó kádélé ni tó pọ̀. ẹ ti ẹ wo mo yé wípé ọ̀rọ̀ mi ò yé yín torí èsì tẹ́ ẹ fi mi lórí ọ̀rọ̀ tí mo sọ yìí kò fi tara kò fi bìkan yé mi ó dàbí ẹni wípé lady evangelist nìkan ni ọ̀rọ̀ mi yẹn yé díẹ̀. bóyá kẹ́ ẹ là dáadáa kó lè fà. èmi ò sọ wípé ká béèrè fún kú kí tí mò ń wí ni wípé gẹ́gẹ́ bá a ti jọ mọ̀ wípé ó pẹ́ tá a ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ yìí ń bọ̀ ẹ̀yin níjọ èmi níjọ àwọn náà níjọ lady evangelist dọ́kàsì aya olùṣọ́àgùtàn ni wọ́n àwọn náà sì níjọ Ọlọ́run sì ti ràn wá lọ́wọ́ ó ní àwọn tí ó kó sí wa lábẹ́ tá à ń gbàdúrà àtàwẹ̀ fún ní gbogbo ìgbà tá à ń wàásù ìrere fún ṣùgbọ́n ohun tí mò ń sọ ni wípé àwa tá a wá ń ṣe àwọn tí à ń ṣe irú nǹkan báyìí ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé nígbà tá àwa náà bá ṣe tán nú ayé yìí ṣé àárìbì dé sí lọ́run ṣé àwa náà ti nílé ní paradíṣe Jésù ní èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín bóyá àyè tiwa náà ti wà ńbẹ̀ tí mo ní ká béèrè nìyẹn mi sọ pé ọ̀rọ̀ ikú. ẹ rọrọ sọ ẹ jókòó ó sọlẹ ohun tó ọ̀rọ̀ náà sọ ó yá ẹ já jókòó kákan rọra ká jókòó tó yí àdúrà jókòó là ń sọ yìí báyìí. ẹ wo ẹsẹ̀ tí wọ́n rìn níjà ni ẹ já jókòó jà rẹ̀. ẹ má jà jókòó ẹ já jókòó jà rẹ̀. ẹ wo ohun tó bá ń dun ni taratara lèèyàn fi ń ṣe o. ipò ló ṣe wá rí báyìí. tẹ́ẹ̀rí àdúrà gbígbà gan kò dìgbà téèyàn bá la orí mọ̀ kù. ṣe bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà ṣé orí ìjókòó là ti ń gbà nígbà tá à ń gbàdúrà káyé àwọn ọmọ ìjọ dá kí iṣẹ́ ìránṣẹ́ wọn tẹ̀síwájú nígbà rí bá ṣe ń múra sí i èyí tá a fẹ́ béèrè náà ṣe pàtàkì ẹ já dìde ká fi tara béèrè. ọ̀rẹ́fẹ̀ ìbáàjò orí ìkúnlẹ̀ láti gbà ìbáàjò orí ìjòkó ìbáàjò orí olúwa gbọ́ ẹja máa gbà báyìí ẹja máa gbà ẹ mọ̀ pé ìjókòó mi lára nínú àdúrà. àmà ó yá ẹja gbàdúrà ẹja sọ fún Ọlọ́run Olúwa ṣí wa lójú káwa náà ká lè rí bóyá iṣẹ́ ìránṣẹ́ wa yìí bóyá á tilẹ̀ ríbi dé sí lọ́run iṣẹ́ tó gbé wúlé wa lọ́wọ́ tà ń ṣe nínú ayé yìí bóyá àwa náà yóò bóyá tiẹ̀ ní èrè lọ́run bóyá àwa náà nílé ní paradíṣe ká lè tètè mọ̀ kí ó lè ṣe bóyá ìdá tètè ṣe àtúnṣe sí ìrìn àjò ìgbàgbọ́ wa ẹ já sọ fọ́lọ́run Olúwa fi ara mi hàn mí fi ara mi hàn mí jẹ́ kí n ríra mi ṣé mo nílé lọ́dọ̀ rẹ lórúkọ Jésù bàbá fi ara mi hàn mí jẹ́ mo nílé lọ́dọ̀. Ọlọ́run ayérayé Ọlọ́run ṣe ìjọra mi níṣẹ́ àpáta nílé lọ́run ṣe pé mi ò ṣàṣẹ dànù ṣé pé wàhálà mi ò já sásán ìyẹn ní pé wọ́n rìn nílé paradíṣe. ayé ò já mi bọ̀ ọ̀run já mi bọ̀. ẹ bá mọ irú ilé tí wọ́n fún mi sà. tẹ́ bá wo bí ilé ọ̀hún ṣe rẹwà tó ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀run àti ilé ayé. rẹ́fẹ̀ẹ́ tẹ́ bá ìrílẹ̀ mi àní wúrà lọ́lọ́run fi ṣẹ̀ṣọ́ ilẹ̀ tẹ́ bá fi rí àwọn áńgẹ́lì tí ń ṣẹ̀ṣọ́ tó máa ṣẹ̀ṣọ́ fún mi ẹ̀rù bà yín Ọlọ́run ó ṣe. ṣé ẹ ti wá rí i wípé àdúrà tí mo ní ká gbà yẹn pé àdúrà yẹn dáa. Reverend Ọwọ́ọlá tẹ́ bá rí ilé mi lọ́run mo wá compare sí ti ayé yìí mo wá rí i pé àti ayé ò ní nǹkan kan ṣe pẹ̀lú tọ̀run. èmi lé mi rántí lẹ̀ ń gbé. ẹ wá rí nǹkan tó yà mí lẹ́nu bẹ̀ ni pé òun kálukú wọn wá korúkọ rẹ̀ sí àtẹrígbà lé ọ̀hún. inú mi dùn. ẹ wá dúró náà. iṣẹ́ wa ò jóná. mo wá wò wípé èmi tún fẹ́ mú wá bí àmọ̀ràn ni o ẹ sì jẹ́ ká kúkú gbàdúrà látòrí òkè bẹ́ẹ̀ ká kúkú máa lọ lé kó lóun kúkú máa kó wa lọ nínú kókó àbí kí là tún ṣe. bẹ̀yẹn rẹ̀ wà kọjá pé. kí ló kọ́ lọ́wọ́ ìyá tó máa ń jìyà mi. owó ilé mi kan ti expire èyí sì tí ì rí ibi tí owó mi ò sì tí ì yọ. àwọn ọmọ ìjọ gan àti gáìdà mẹ́wàá kan ní ìsìn. lákòókò tá a wà yìí. ẹ wo tààrà ilé ẹjọ́ ẹjẹ gbà. ẹja tó ó ní ká béèrè àbí ó sì rí ẹja béèrè pé bàbá jẹ́ ká kúkú máa bọ̀ wálé àbí Ọlọ́run kúkú mú wa kúkú máa mú wa lọlé. orúkọ Jésù orúkọ Jésù Olúwa o ẹ̀mẹ́mẹ́má àsìkò ìgbà sókè tí. ẹ mà kú jẹ́ a kú iṣẹ́ takuntakun lóòótọ́ àyànfẹ́ ni yín lóòótọ́
ṣebí ẹ ti béèrè lọ́wọ́ Elédùmarè bóyá ẹ nílé lọ́run àbẹ́ ẹ̀ nílé lọ́run ó sì ti fi ilé yín ó ti fi hàn yín ẹ sì ti rí ilé yín èmi náà bá yín yọ̀ àsìkò tí wọ́n tó lẹ́yìn níwọ̀n ìgbà tẹ́ ẹ ti béèrè lọ́wọ́ Olódùmarè pé ṣé kẹ́ ẹ máa bọ̀ nílé yín tó sì ti dá yín lóhùn pé kẹ́ ẹ máa bọ̀ Elédùmarè ó sì ti rán mi wá èmi kú láti wá mú yín wá sí ilé yín. Ibo lẹ ń lọ. Ibo lẹ yín pé ẹ fẹ́ máa lọ. Ibo lẹ pé ẹ fẹ́ máa lọ. Paradíṣe ní ìlú ológo. tá a bá tẹ̀ wá ní pé à ń lọ bì kan ìwọ ló wá ṣe atọ́nà wa dé. Ó yà mí lẹ́nu o. Àbí kì í ṣe ikú kọ́rè. Ọ̀dányànà èmi ikú náà lọ dárúkọ ẹlẹ́yìn lọ Paradíṣe ṣé ẹ fò lọ́bẹ̀ ni ẹ rí ilé yín lọ́rùn ṣé ẹ fẹ́ fò lọ́bẹ̀ ni àbẹ́ rà débẹ̀ nípasẹ̀ ikú lẹ́ẹ̀mí délé yìí nínú tábìlẹ̀ èmi kú wá láti wá pa yín. Ọ̀nà sí ìyè náà ikú náà ni péyàn ó débi ìyè àìnípẹ̀kun yóò kùnú ayé agbúdọ̀ bọ́ ògbólógbò ara yìí sílẹ̀ erùpẹ̀ lélẹ́yìí dandan ni kó padà di erùpẹ̀ tó ìyẹn ń ṣe nǹkan tó yẹ kó bà wá lẹ́rù. bó ni a ṣe dọ́run láti ibi tá a wà yìí. ẹ débẹ̀. torí òmè mi ti ń pògbẹ́ fún lèmi o. ìṣẹ́jú kan péré níbẹ̀ láàrin ikú àti ìyè ẹ̀yin méjì pásítọ̀ Emmanuel àti prọfẹ̀tọ̀ Kìkíọlá ìpàṣẹ ikú kùmọ̀ lẹ́gbàdélé yín. ẹ sọ pé. ká ní ìpàṣẹ kùmọ̀ yín lẹ́gbàdélé yín. kùmọ̀ kẹ̀ èmi kọ́ irú kùmọ̀ òṣìwò nìyẹn béèyàn ó bá tiẹ̀ kú ṣé ikú kùmọ̀ wá ni. èmi kọ́ ikú kùmà èmi Ọlọ́run ò bá mi sọ bẹ́ẹ̀ kì í ṣe kú kùmà ni màá kú níbo ni Mr. Ikú èmi ò tí ì ṣetán o èmi ò tí ì ṣetán láti kú mi ò tí ì ṣetán. ẹ wo ètè èṣù lélẹ́yìí o ẹ wo ètè èṣù lélẹ́yìí kò síkú tí ó pa àgbà tá a bá pọ̀ lórí ẹ̀ kí ni. àbẹ̀bí kí kájà ti délé. àdìgẹ́ ẹyẹ sọ bẹ́ẹ̀ mọ́ jáde ẹyẹ sọ bẹ́ẹ̀ mọ́ jáde. ẹ̀yin tá a kọ́kọ́ fún ní oore ọ̀fẹ́ àti máa bọ̀ nínú ilé. ní kí ni oore ọ̀fẹ́ kí ni. Reverend èyí lẹ́ sọ̀rọ̀ báyìí. mi ò tí ì ṣetán o ikú kùmà kùmà. àfìgbà tẹ̀ dẹ̀ sọ orí ọ̀fẹ́ nù. orí ọ̀fẹ́. ẹ jẹ́ kí ṣé kí o sọ orí ọ̀fẹ́ nù. ẹ jẹ́ káwọn máa lọ tí wàá jà Ọlọ́run aláyé. a tún máa ríra. ṣe sáà gbàdúrà mọ́ ni. Reverend àkókò mọ̀ kankan báyìí ẹ wo kò síkú tí ó pàgbà tá a bá pọ̀ lórí ẹ̀ gbogbo àwọn àpọ́stólì náà kò kúkú sílé ètò kúkú kan tó rọrùn pàtó dẹ̀ sí wọn tó pẹ́. tó tiẹ̀ rí sórí ikú tí oníkálukú Ọlọ́run ló mọ̀ ọ́n àmọ́ Ọlọ́run fún àwọn ilé láǹfààní láti mọ ikú tí wọ́n fi omi fẹ́ pa. Odùnní èkì tó bá tọ́ nígbọ́ kì í pẹ́ mọ́ ikú ló yọ̀wọ́ mọ́ lóye nínú àwọ̀. Lady Evangelist wọn wọ sí mi. Mọ́mí Dorcas. ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀. ṣé kò sí. ẹ tí gbọ́ ni. kí ni. ẹ tí gbọ́. kí ni. mọ́mí dáàdì nǹkan dáàdì. dáàdì tí wọ́n ò sí láàrin àwọn ṣe tó wọ́n ní kí n ṣe dúró àtẹ́sán. ẹ̀yin ẹ tí gbọ́ ni. pé kí ni. dáàdì nǹkan. wọn ò sí lè. no pastor. ẹ wo ẹ jẹ́ kí n sọ nǹkan tá a bá wá síbí nǹkan tó lágbára púpọ̀. ẹ sọ̀rọ̀ mi kí n láì suspense. ẹ wo nǹkan tèmi bá wá táwa méjèèjì bá wá síbí ni wípé pásọ Ọlá Solomon wọ́n ní wọ́n travel wọ́n dẹ̀ ní accident wọ́n sì kú. pastor lady evangelist ṣé mọ̀ pé lọ́jọ́ kìíní àná a sọ fún yín tó ẹ̀yin lè sọ wípé dandan ẹ ṣe tán láti kú ẹ ti wá rí iṣẹ́ bá ǹjẹ́ ẹ mọ irú kú tó máa pa yín báyìí lady evangelist mọ́ pastor. ẹ wo ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín it's better bóyá kẹ́ ẹ padà lọ sórí òkè. yes now. bóyá ká tún kún yín lọ́wọ́
ká bá yín gbàdúrà because àti ìmọ̀rú ikú tí ó pa ẹ̀yin báyìí. ǹjẹ́ mọ ilé ikú tó máa pa yín báyìí. Báwo lèrè òní. ẹ wo ẹ jẹ́ nǹkan tó fún yín ìyẹn là ní ká wá sọ fún yín dádì nǹkan. wọ́n rántí gbọ́dọ̀ dádì lọ. Owó tí mo ní kò lè mú mi délé o. Gbogbo ìwé tí mo bá kà kò lè mú mi délé o. Gbogbo ògo ọrọ̀ ayé kò ṣáà lè mú mi délé o. 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 Ó dárí náà kò dojú ara. Nbo ni tẹlifíṣàn mi wà báyìí. Mo sọ bẹ́ẹ̀ tẹlifíṣàn yìí ó wà òkè níbi tó wà yẹn tí n bá tún wá rí bíi atarodo kíkan rọra fi sí lórí á tún wà òkè ju bó ṣe wà yẹn lọ. I told you heavily candidate gangan lẹ ń wò yìí heavily candidate àwa tí Ọlọ́run design fún ìjọba ọ̀run lélẹ̀ ẹ tètè wá ìjọba ọ̀run pẹ̀lú òdodo ẹ̀ ṣùgbọ́n èyí tó kù like shoe pant trouser trainer v-boot wọ́n á rà fi ṣe fún yín can you see your life iṣẹ́ tó Olùgbàlà rán mi àjẹyè ni wọ́n jẹ́ Bismillahirrahmanirrahim iṣẹ́ tó Olùgbàlà rán mi àjẹyè ni wọ́n jẹ́ Alhamdulillahi Rabbil Alamin. ṣé kí n gbàbí gbàbẹ̀ má gbàbí gbàbí má gbàbẹ̀ gba ibẹ̀ má gba ibi. On your mark, get set, let us go. Ẹ̀yin máa yàn tí alẹ́ máa yàn jù. Jésù. No, jàbọ́ sọ pé bí àwọn àdàbà ìwò òní bá wọn sí bí báyìí. Mo rí wọn bíbá ilé ẹ̀kan. Ó máa kan tó ṣẹlẹ̀, já tún wá wọn dókè lọ́rùn bóyá máa rí wọn. Wọ́n bọ̀ pásítọ̀ yóò. Pásítọ̀ Kìkì. Pásítọ̀ Kìkì. Dani. Jésù. Jesus. Pásítọ̀ Kìkì. Olúwa. Pásítọ̀ Ìmọ̀. Pásítọ̀, kí ló dé? Ẹ̀dẹ̀ ń wò mí ràn báyìí. Búkì. Láti mi. Ẹ̀dẹ̀ ń wò mí ràn báyìí báyìí káyé mi ó bàjẹ́. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Ẹ ṣe fún mi ní májèlé jẹ kí n tẹ máa lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fún mi májèlé jẹ ẹ jẹ́ máa lọ. No, now. Pásítọ̀ ní now. Báwo la ṣe máa fún yín májèlé jẹ?
a ti péjọ nínú àdúrà nínú ìjọ a ti ń gbàdúrà fún yín mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa gbàdúrà wa lórí yín. pásítọ̀ Emma ikú yájẹ̀ sí lọ. ẹ má sọ̀rọ̀ báyìí náà. pásítọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. pásítọ̀. iṣẹ́ tó lùgbàlà rán mi. no pásítọ̀ Kìkì. Bismillahirrahmanirrahim. pásítọ̀ Kìkì. pásítọ̀ Kìkì. no. àjẹyè ni wọ́n jẹ́ alihamudulilayi. iṣẹ́ tó lùgbàlà rán. ẹjẹ ilé mi wọ pásítọ̀ ẹ má mú ẹjẹ ilé mi wọ ẹ má mú ẹjẹ ilé mi wọ ló pásítọ̀ Kìkì. Pásítọ̀ Kìkì. Pásítọ̀ Kìkì. No! God! Pásítọ̀ Kìkì. At last. Jesus. Pásítọ̀ Kìkì. La fẹ́ ṣe o. Hallelujah! káàbọ̀ dọ́kàsì ayọ̀ládélé káàbọ̀ ilé ológo ilé rẹ tí a ti pèsè fún ọ kí ká máa lọ. Ìjà dópin ogun sì tán olùgbàlà jagun mólú orin ayọ̀ la ó máa kọ. Hallelujah! Olúwa ó ṣé o. èmi náà sọ bẹ́ẹ̀ pé mo nílé ń bì tẹ́lẹ̀tẹ́ mo nílé lọ́rùn náà ojú mi ò lè máa tàn mí jẹ èmi náà sọ bẹ́ẹ̀. pásítọ̀ Òkìkí ó káàbọ̀ fún ìgbé ayé tó o gbé lótìítọ́ ló sin Ọlọ́run nínú ayé àmọ́ o a ti fi ilé rẹ tọrẹ fún ọkàn kan. kí ló dé aláṣọ àlà kí ló dé. ó ti pẹ̀yìn dà nínú ayé tó o sì ti kọ ìfẹ́ Ọlọ́run sílẹ̀ wá wò ó gbogbo èso tí o so nínú ayé gbogbo rẹ̀ ló ti rẹ̀ dànù nípasẹ̀ ìgbésí ayé tó o gbé oríṣiríṣi ìwà tí a bá ní ọwọ́ rẹ kó o tó jáde kúrò nínú ayé kò sílé fún ọ o ní àyín nítorí pé onílé ní àyín ní ìgbà náà lọ́hùn ṣùgbọ́n ní báyìí kò sílé fún ọ ní àyín. aláṣọ àlà kò yẹ kó rí bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ inú ayé gan-an nígbà tí mo wà nínú ayé a ṣí mi lójú ẹ̀mí tí mo rí ilé tí ọ̀gá ògo fún mi. bẹ́ẹ̀ ni
ìwọ gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni ó ní a ó sún mọ́ yín fún ìdájọ́ ní ọjọ́ ìkẹyìn. ìdí ni o tó ò fi lè wọlé rẹ tó wà ní àyín nítorí pé ìgbésí ayé tó o gbé ní ìgbà kan rí ó dára, àmọ́ kó o tó jáde láyé wo ìgbésí ayé tó o gbé kàn. gbogbo èso tó o so nínú ayé gbogbo rẹ̀ ló ti rẹ̀ dànù yéè nípasẹ̀ ìwà ọwọ́ rẹ̀. etí kunkun pàápàá o ìgbéraga sí àwọn ìránṣẹ́ Ọlọ́run. aláṣọ àlà ẹ dákun ẹ má ṣe báyìí fún mi, ẹ jẹ́ ń dénú lé mi. o ò lè délé rẹ o nítorí pé kò sí àtúnṣe fún ọmọ ní àyín. yéè mo dáràn. Olúwa o ṣé o, Jésù o ṣé o. Olúwa mo ti ẹ̀ dúpẹ́ ná nítorí pé kí ni mọ́tò ò mà pa mí, mi ò kán lẹ́sẹ̀, mi ò kán lápá, bẹ́ẹ̀ náà ni mi ò ṣàìsàn, mo fọwọ́ kú ni. Olúwa o mà ṣé o. Ilé mi o mo rí níbì kan tí. arákùnrin ìmọ̀ aláṣọ àlà. okú rí o káàbọ̀, gbogbo ọpẹ́ àti ìyìn tó ń dá ní àyín kò ní túmọ̀ mọ́ o. aláṣọ àlà bíbó. ìdí ni wípé ó ṣiṣẹ́ Ọlọ́run nínú ayé ní tòótọ́, àmọ́ wo tó kẹ́yìn ìrìn àjò rẹ. no díẹ̀ ò mú kí ni àjáyé sí mi lọ́rùn. pásítọ̀ ìmọ̀ ewúrẹ́ tún ṣe báyìí. bọ́sẹ̀ jẹ́ ká máa lọ lé. ṣé kò nínú iṣẹ́. tẹ bá dìde kúrò ń bẹ ẹ máa fọ ọkọ máa ń lè wo. bọ́sẹ̀ ní sùúrù jẹ́ kí. pásítọ̀. kò sí àtúnṣe fún ọmọ ní àyín lótìtọ́ o, onílé ní àyín ní ìgbà kan rí a sì ti fi ilé rẹ tọrẹ. aláṣọ àlà kí ló dé tá a fi filé mi tọrẹ. o ò gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni ó ní yóò sàn fún Sódómù jù fún ìwọ lọ ní ọjọ́ ìdájọ́. ìdí ni wípé ohun tó o ṣe nínú ayé kò sí èrè rẹ̀ ní àyín o bí ó ṣe ìdàkejì lọ́hùn fún àwọn ìwọ ọwọ́ rẹ èyí tó o fi mú àwọn èso tó o ti so fún Ọlọ́run tó o ti mú kí wọ́n bàjẹ́ tí wọ́n sì ti padà sínú ayé nípasẹ̀ ìwà ibi tó o fi kẹ́yìn ìrìn àjò ọwọ́ rẹ nínú ayé. aláṣọ àlà ìwé mímọ́ náà ló sọ ó ní ká kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run àti òdodo tí ń bẹ nínú rẹ̀ pé lè tó kù pa àfikún fún wa gbogbo òdodo tí ń bẹ nínú rẹ̀ náà ni mo wà nítorí pé kíni nínú orúkọ rẹ mo jí òkú dìde ní orúkọ rẹ gbogbo àwọn aláìsàn mo mú wọn lára dá. aláṣọ àlà kí ló wá dé ilé tá a ti pèsè sílẹ̀ fún mi ó yẹ kí n wọbẹ̀ báyìí ni. lótìtọ́ ni kó o tó sọ èmi mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ènìyàn ó mọ̀ wípé ohun tí a bá bá kàn ní ọwọ́ rẹ o láfi ṣèdájọ́ rẹ ní àyín o. níbo ni ìkẹyìn ọjọ́ bá ọ ṣebí ilé ọtí ni ọtí gbàgbé ní àná ṣebí ilé ọmọbìnrin ọmọ ìjọ rẹ ayaláya ṣe bó ló wà. aláṣọ àlà kí ló wá kù fún mi láti ṣe báyìí. wo arákùnrin má jẹun tán o
kò sáàyè fún ọ ní àyè. aláṣọ àlà ẹ má ṣe báyìí fún mi aláṣọ àlà ẹ ràn mí lọ́wọ́. kò sí ilé tó dé sí. ẹ jẹ́ lọ ṣàtúnṣe ẹ jẹ́ ìpadà lọ ṣàtúnṣe. kò sí àyè orí ọ̀fẹ́ mọ́. aláṣọ àlà pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tí mo ṣe nínú ayé ìní pé ilé tá a ti fi hàn mí ilé dáradára tá a ti fi hàn mí òun ni wípé mi ò wá nílé lọ́rùn mọ́ ta la wá fún lẹ́mí. ilé rẹ tó wà ní àyín àti fi tọrẹ fún ọmọ kékeré kan kódà ọmọ òun ò ju bí ọmọ ọdún 10 lọ tó sì lò gbèsè ayé rẹ̀ tó ti sèso rere fún ìjọba Ọlọ́run ní àyín wò ó nílé ní àyín mọ́. aláṣọ àlà ibùgbé bonike aláṣọ àlà kí ni wàá ṣe bá aláṣọ àlà. kò sí àtúnṣe mọ́ kò sí àtúnṣe mọ́ dúpẹ́ kó padà síbi tí àyè wà lọ. aláṣọ àlà ẹ gbà mí. lọ sọ́dọ̀ ẹni tó ṣiṣẹ́ fún. aláṣọ àlà. tó sì jèrè fún. aláṣọ àlà. máa lọ. aláṣọ. arárọ̀ yín lónìí ògúlùtù yín ti bọ́ sómi ó pẹ́ tí mo ti ń dọdẹ yín àìmọye àwọn àpá tẹ́ ẹ ti dá sí mi lára àwọn èèyàn tí mo ti fi nínú èdè tẹ́ ẹ ti túlẹ̀ tẹ́ ẹ ti gbà á lẹ̀ àwọn ìránṣẹ́ mi àjẹ́ oṣó èmèrè tí mo fi sẹ́rán gbogbo àwọn tí wọ́n ń dè lẹ́yìn túlẹ̀ ẹ wo nínú àwọn ọmọ mi tẹ́ ẹ ti dá àpá sí lára ń bẹ lórí àárẹ̀ báyìí láti ìgbà náà tẹ́ ẹ ti dáná sí lára tẹ́ ẹ ti finá jó nípasẹ̀ ìpè tí ń bẹ lórí yìí. jẹ́ kìí ṣe Luciferi àbí. ṣé ìwọ ni arákùnrin Luciferi. èmi ni èmi Luciferi àsìkò tí wàá tó wáyé wọn náà nílé ìṣẹ̀lẹ̀ ń rìn kiri tá ìfẹsẹ̀ ẹ̀ palẹ̀ kiri lọ́rùn dídì tí mo fi wá èmi ní ilé ẹ bá ní ọ̀nà yá wọlé gbòòrò sì ní ẹnu ọ̀nà náà ní èyí tó tọ́ka sí ọ̀dọ̀ mi tó túmọ̀ sí wípé àyè ń bẹ lọ́dọ̀ mi bí ó ti wù kẹ́ẹ̀kọ̀ tó àyè ń bẹ lọ́dọ̀ mi tó gba gbogbo ènìyàn a sì ti kọ́ wípé inú ilé mi láàdárí gbogbo àwọn aláìgbọràn àti gbogbo àwọn akẹyìndà gbogbo àwọn tí wọ́n fọwọ́ lóhùn ìtúlẹ̀ a kọ́ wípé a ó darí wọn sí ọ̀run àpáàdì ní èyí tó jẹ́ ilé mi fún ìdí èyí ẹ káàbọ̀ sí àgbàlá mi èmi nílé tí wọ́n yà á yín. èmi ò ní kankan ṣe pẹ̀lú wa. èmi náà ò ní. mi ò ní kankan ṣe pẹ̀lú ẹ rárá kò sí kankan tí ń pa èmi àti ẹ̀kọ́ máa gbé inú ilé rẹ tó wà ó kẹ́kẹ́ mi wà ń bí kí n máa ṣeré ń bì kò sí kan tó pa èmi. ẹ wo ẹgbẹ́ mi sọ ẹ bá ti ṣẹ́gun mi ibi tí ẹ bá ti ṣẹ́gun mi nígbà tí a ti fi lé yín hàn mí sí Ẹlẹ́dùmarè tó ti fi lé yín hàn mí ìgbà náà lẹ bá ti ṣẹ́gun mi kálẹ̀ ẹgbà láti máa bọ̀ wá sí ilé yín ẹ bá ṣẹ́gun mi ẹ bá sì rí ilé dé sí ṣùgbọ́n nítorí wípé ẹ fẹ́ràn ayé dídẹ a sì kọ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ràn ayé dídẹ ìfẹ́ bàbá tí ń ṣe Olódùmarè kò sí nínú wọn torí pé ẹ fẹ́ràn ayé dídẹ ẹ bẹ́ lóṣòó ti àwọn tí ẹ ti gbàdúrà fún tí ayé wọn ti dá kẹ́ ẹ lè gbèrè sẹ́yìn ẹ wá gbójú kúrò ní ilé tá a fi hàn yín. iṣẹ́ san lílé bá ní sùúrù o. ẹ ṣẹ́gun mi nínú ayé mi dáadáa o. èmi ṣẹ́gun yín ní ọ̀run. tó o bá ń gbẹ̀yàn tó mú lọ pásítọ̀ ìmọ̀ ni kò mú pásítọ̀ ìmọ̀ ni kò mú òkìkí ìwọ ni pásítọ̀ ìmọ̀ ni kò mú olójà yé jẹkújẹ nígbà tó wà láyé o.
wo fèmí lẹ̀ o. Lucifer èmi ò ní kankan bá ọ ṣe o. Mi ò ní kankan bá ọ ṣe. Kí ló ní gbà ọ ẹ wá. Sit down, sit down. Yeah, mama ti lọ. Ó ti lọ. Ó ti lọ. Sí ọ ní ọ. Nínú lójú ọmọ àtẹ̀bẹ́ orí omijé lójú ọmọ àtẹ̀bí.